بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi ìjókòó wa ti ìtàlẹ́ òní, èyí tí a fẹ́ tẹ̀síwájú níbẹ̀ ọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ al-i'tikaf ní abala tí à ń sọ̀rọ̀ bá tí ó jẹ mọ́rọ̀ masailu al-mu'amalat al-maliyya al-muta'alliqa bi shahr Ramadan. A fẹ́ bẹ́nu bá ń tọ́jẹ́ mára i'tikaf bí àwọn nǹkan yìí nígbà wípé ń tọ́jẹ́ mọ́rọ̀ owó níbi tọ́jẹ́ mọ́rọ̀ i'tikaf ọ̀pọ̀ gan. Nínú rẹ̀ ni kí ẹni tí ó ń ṣe i'tikaf kó máa jáde lọ máa ra nǹkan tó ní bùkátà sí. Nínú rẹ̀ ni kí ẹni tó ń ṣe i'tikaf kó máa ra nǹkan nínú mọ́sálásí. A rí pé ní ìsìn báyìí nǹkan ti yí padà. Ẹni tó fẹ́ ra nǹkan ní ìsìn báyìí ó lè má jáde kúrò níbi tó wà, mosque tó wà náà yóò ti máa ra nǹkan. Jẹ́ ní ẹni tí ó ń ṣe i'tikaf láǹfààní àti máa ra nǹkan nínú mọ́sálásí bí pẹ̀lú kó máa fi asset ti ra nǹkan. Eléyìí náà ríra nǹkan náà ni. Bákan náà nínú tó dìrọ̀ mọ́ i'tikaf níbi tó jẹ mọ́rọ̀ owó níbi tí ó jẹ́ nǹkan tuntun tí ń ṣẹlẹ̀, òun náà ni kí wọ́n máa béèrè owó fún àwọn nǹkan tí ó jẹ́ àwọn sáfíìsì kan tí ọmọ ṣẹlẹ̀ mọ́sálásí, bí ẹni tó fẹ́ máa lo tọ́ílẹ̀tì, bí ẹni tí ó fẹ́ gba ẹni tí ó máa bóun sí àwọn iṣẹ́ tí ó máa ránṣẹ́. A ti mọ̀ pé tó wà nínú i'tikaf wọn ò fún láǹfààní àti máa jáde bó ti ṣe wù ú, ṣùgbọ́n àwọn ọ̀dọ̀ àwọn àfáà sọ́dọ̀ pé ó ní ìdíkọ́ rẹ̀ nìkan tí yóò máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣé tí mọ́sálásí bá wá fi irú sáfíìsì báyìí kalẹ̀ pé àbáyé wá ẹnìkan tí ó máa ṣe khidma tí ó máa ràn yín lọ́wọ́ fún tẹ́ wá fẹ́ rà àbí tẹ́ wá fẹ́ lọ sí ní bùkátà, ṣùgbọ́n ẹ máa san owó kan fún ẹni bẹ́ẹ̀, jẹ́ ní àǹfààní rẹ̀ léyìí ṣe ọlọ́bí. Bákan náà tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ owó níbi tó jẹ́ mọ́rọ̀ i'tikaf, òun náà ni àwọn nǹkan téèyàn máa ṣe tí ẹni tó ń ṣe i'tikaf tí ó lẹ́tọ̀ọ́ àti máa run bísínẹ̀sì rẹ̀ nínú mọ́sálásí náà bí ó sì bẹ̀rẹ̀ ní i'tikaf. Bákan náà tó dìrọ̀ mọ́ eléyìí, bákan náà ẹni tó ń ṣe i'tikaf, ẹni tó fẹ́ ṣe i'tikaf tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni, tó jẹ́ pé ó gbọ́dọ̀ lọ síbi iṣẹ́, ìjẹ́lọ́ lọ́wọ́ àǹfààní àti máa lọ síbi iṣẹ́ òòjọ́ tó ti máa rówó rẹ̀ kó tó wá jẹ́ pé ó tó máa padà síbi i'tikaf bí. Insha Allah ta'ala ọ̀rọ̀ mẹ́nu bá díẹ̀ nínú eléyìí, ìtọ́wọ́sẹ́kù insha Allah ta'ala ní ọ̀nà tó máa bá lọ. Ìtọ́ jẹ́ ìtafẹ́ mẹ́nu bá níbi eléyìí ni pé a ti mọ̀ pé ẹni tí wọ́n pè ní al-i'tikaf òun náà ni kéèyàn dá wà fún Allah subhanahu wa ta'ala ní inú mọ́sálásí láti máa jẹ́ pé yóò máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala. Wọ́n pè ní i'tikaf kéèyàn dá wà ní inú mọ́sálásí, yàrá pé yóò fi inú ilé rẹ̀ lẹ̀, yóò wà lọ dúró yóò lọ jókòó sí Allah subhanahu wa ta'ala ní ìgbà tí ó bá fẹ́ fi ṣe. A ti mọ̀ pé kò sí àsìkò kan fún i'tikaf ó jẹ́ pé ní lọ́jọ́ pàtó fún un, kò sí kékeré rẹ̀ ìtí a bá fi ṣe náà ni, pípọ̀ rẹ̀ ìtí a fi ṣe náà ni. Kò sí ṣẹ̀ríà ò gbé òfin ká pé ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ibi àsìkò báyìí, ó gbọ́dọ̀ parí ní àsìkò báyìí. Bàtí ìbá ti rọyìn lọ́rùn ni ló fi jẹ́ pé èmi àti ẹ̀yin a gbọ́dọ̀ sójú òkòrò kó jẹ́ pé a lo àsìkò tá a wà níbẹ̀ yìí fún tó jẹ́ mọ́ i'tikaf náà ní bọ́lọ̀ bá ti fún kálukú láàyè. Ẹni tó wá jẹ́ pé ó ní sẹ́kẹ̀ tó dè mọ́lẹ̀ tó jẹ́ pé iṣẹ́ yìí kò lè fún láǹfààní kó máa lo àsìkò tó pọ̀, ẹnu ìgbà tó ti rọrùn lọ́rùn láti máa lò náà kọ́ lọ máa lò ń bẹ̀ náà. Ìbá àti wákàtí kan kó jókòó kó láti dàníyàn kó fẹ́ ṣe i'tikaf bá lọ. A ti mọ̀ pé ẹni tó bá wà nínú i'tikaf wọn àlẹ́ ọ̀rẹ́ láti jẹ́ pé yóò máa ṣe gbogbo tó fẹ́. Ẹni tó wà nínú i'tikaf àti jáde rẹ̀ ó di pé kò gbọdọ̀ jáde fún nǹkan kan kúrò ní mosque àyàfi tó jẹ́ pé pàtàkì jù tí ó sọ́nà mi tó ti lè ṣe lọ, bí kò jẹ́ pé ó fẹ́ lọ fún bùkátà bí oúnjẹ lápèjúwe tí kò bá láǹfààní àti jẹ́ pé yóò lẹ́ni tí ó máa wá gbóúnjẹ fún un, ó lè jáde fún oúnjẹ lásán. Ó ní pé kódà àwọn afárá sọ fún wa pé tí ó bá jáde fún oúnjẹ ká lọ gbóúnjẹ nínú ilé rẹ̀ lápèjúwe, kò gbọdọ̀ jẹ́ nínú ilé, ó gbọdọ̀ gbé yóò lọ jẹ́ nínú ìta mosque bá ń lọ. Eléyìí jẹ́ ní tó dìrọ̀ mọ́ pé tó lè jáde àbí ò lè jáde. Tó wá jáde ní tó lè gbé jáde ní bùkátà tó yẹ pé ó pàtàkì tí ó sì padà, kò gbé pé tó àwọn abẹ́rẹ́ kan sọ̀rọ̀ ní láti ṣe eléyìí báyìí ìtìkáàfù tó lóun ṣe ó ti bàjẹ́ nù, táìpọ̀ tí ń sin nǹkan míì tí ó yàtọ̀ sí
nǹkan tó pàtàkì jù fún ọ láti máa ṣe ìtìkáàfù ẹ ti bàjẹ́ nù, yóò tọ́ tàníyàn dá padà, yóò sọ bẹ̀rẹ̀ padà náà. Sáré pé ìtìkáàfù kan bàjẹ́ tí wọ́n ní pé ó ń tọ̀wọ̀ tó tàníyàn dà lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó máa bá lọ ọ̀tán kó lọ́kọ́ gba gbogbo ẹlẹ́sìn fún wa. Ilé ìjẹ́ ní tọ́jẹ́ mọ́rọ̀ ìjáde. Bákan náà tó wọ́n fẹ́ pọ́ fẹ́ lọ ra oúnjẹ, ó láǹfààní àti lọ ra oúnjẹ náà bákan náà bá ti wí náà o tó yẹ pé lè gan ni tí à ń sọ̀rọ̀ bá, ó láǹfààní àti lọ ra nǹkan tó yẹ pé ó jẹ́ bùkátà rẹ̀ níbi ìtìkáàfù náà bí oúnjẹ kọ́ra tí ó rà ó sì padà bá ń lọ. Ǹjẹ́ ní wá lẹ́tà àti máa ra nǹkan nínú mọ́sálásí bí? Kí bá ti wọ̀ pé tí a fẹ́ ra àwọn nǹkan ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yóò ní bùkátà sí láti máa jáde inú mọ́sìkì nínú ikọ́ tí wọ́n ti máa ń ṣe tiẹ̀ tó lè máa fi ra àwọn nǹkan bí oúnjẹ. Ẹni tó wà nínú ìtìkáàfù ó lè fi àṣẹ ti rẹ̀ béèrè oúnjẹ láti fi ra oúnjẹ níta bá ń lọ, ilé òsì tó burú bẹ̀ fún ẹni tó jẹ́ pé ó wà nínú ìtìkáàfù tó wá jẹ́ pé kò sẹ́nìkan tí yóò bá ṣe ju kó lójú ọ̀nà náà lọ. Nítorí fa eléyìí ni pé mosque tí í ṣe al-masjid ààyè àpọ́nlé ni, kìí ṣe bí àwọn ààyè míì. Mọ́sálásí èsì bí àwọn ààyè míì tó jẹ́ pé èyí lè máa ṣe tó wù ń bẹ̀. Mọ́sálásí ààyè ọ̀wọ̀ ni, ààyè àpọ́nlé ni. Inshallah ń bá mẹ́nubà wọ́n tàbí fẹ́ sọ tó jẹ mọ́rọ̀ sáà lè máa gba owó ibi pé èèyàn fẹ́ ṣe ìtìkáàfù inshallah bóyá tó bá di ọ̀la àmẹ́nubà inshallah. Mọ́sálásí ààyè àpọ́nlé ni, ààyè ọ̀wọ̀ ni. Ní tí èyí lè ṣe láàyè míì èyí lè ṣe nínú mọ́sálásí. Bí bá ti wọ́n ìpé ń bẹ́nu ọ̀rọ̀ tí àmì ìsẹ̀sán tó sọ fún nínú ọ̀rọ̀ rẹ̀ pé tí èèyàn bá rí pé ẹnìkan bá ń polówó pé tí a gbọ́sẹ̀ ẹnìkan bá ń polówó ọjà nínú mọ́sálásí, àmì ìsẹ̀sán pé ní sọ pé la arbaha Allahu tijaratak, títà owó ọjà tó ń pariwo rẹ̀ yìí, títà yìí látọ̀ tó gbé ọdún mọ́sálásí yìí báyìí Ọlọ́run ní fi àbáríkà sí, kò ní jèrè rẹ̀ ìwúsẹ́. A rí pé léyìí ó túnmọ̀ sí pé èyí gbọ́dọ̀ sọ́ra níbi tó jẹ mọ́rọ̀ títà ìrà níbi mọ́sálásí. Máa sì sáàyè títajà, ìsáàyè yírajà, ìsáàyè tí ó ti máa polongo nǹkan tó sọnù. Máa sì ò sí fún ògbé léyìí. Máa sì wà fún ààyè ẹ̀sìn, ààyè sẹ́lọ̀ ni. Mọ́sìkì ní ilé Ọlọ́run. Tí a ń pè bìkan lé ọlọ́lá kan, a rí pé a máa pọ́nlé, a máa bọ̀ fún bẹ́ẹ̀. Ilé Ọlọ́run subhanahu wa ta'ala lẹ́tọ̀ọ́ sí láti máa ṣàpọ́nlé ju gbogbo ilé mi lọ. Ó jẹ́ pé ìtọ́jú mọ́ títà ìrà nǹkan tí wọ́n ṣe léèwọ̀ ní nílé ilé tàwí báyìí. Wọ́n túnmọ̀ sí pé mosque kìí ṣe ààyè títà ìrà o, ààyè tó pé èèyàn fi máa ń ṣe lọ́ọ̀ ni. Tó wá jẹ́ pé mọ̀tákìf